شبابنا هيا إلى المعالي هيا صعدوا شوامخ الجبال هيا هاتفوا يا معشر الرجال قولوا لكل الناس لا نبالي شبابنا لا خوف يعترينا لا خوف والقرآن في أيدينا قرآننا درع لنا يقينا فإن تمسكنا به هدينا. kọ́lé ọ̀rọ̀ tí a fẹ́ sáré yànnàná yìí lára àwọn àdánwò tá à ń jẹ́ kó máa yé wa yí pé tá a bá ṣọ́ra ká padà sí dal Qur'an àwọn aburú kan bẹ tí ìsìláàmù tí àdìsù ó dálẹ̀ sọ́rọ̀ ìsìláàmù tí ó sì máa já àwọn ọmọ wa gbà àwọn tí wọ́n ń já wọn gbà ní ìsìn ara ń ta wọn lórí àwọn prógrámù yìí lórí YouTube kó lọ́wọ́ ẹni tí kì í ṣe mùsùlùmí bí ó sì wá àtáàkì mi lórí pé mò ń sọ̀rọ̀ àlùkùránù àtàdé kí ló kàn án tó fi wá wọ̀ ọ́ láṣọ tó bẹ́ẹ̀ torí pé n tó ń fẹ́ lò láti fi bà ìsìláàmù jẹ́ láti tú àṣírí rẹ̀ o sọkọlọ́n kó ṣíjú àánú wa àkọlé ọ̀rọ̀ tí a fẹ́ sọ ni pé aliyadkhulul janna aliyadkhulul janna man yadkhulun nar ẹni tó ti wọ náà ṣé ó tún lè padà kú ònú náà ni kó wá wọ àlìjẹ́nnà ọ̀gbọ́ tàbí ká sọ pé aliyadkhulul jannata man dakhala an-nara ba'da dukhulihi aw aliyakhruj min an-nar ila al-janna ọ̀gbọ́ ẹni tó ti wọ náà aliyakhruj min an-nar ila al-janna يعني يخرج أهل النار من النار إلى الجنة بعد دخوله so lẹ́yìn tó ti wọ̀ kó wá kú òun bẹ́ẹ̀ kó wá padà sínú àlìjẹ́nnà ẹ rí i pé ara àwọn àkọọ́lẹ̀ kan ní Islam tí wọ́n ń jó mẹ́yìn wáyé pé bẹ́ẹ̀ bá wọ̀ náà ó lè padà wọ àlìjẹ́nnà ṣé lóòótọ́ lórí bẹ́ẹ̀ ara àwọn àhàdíìfù kan tó sọ bẹ́ẹ̀ tá ń sọ bẹ́ẹ̀ fún Ànábì ẹ̀rí pẹ́ lómi yóò máa lérò yìí pé àwọn ẹni yóò gbà àdìsù gbọ́ rárá àdìsù tó bá ya pa ọ̀rọ̀ Ọlọ́run mo sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àríkàn nínú àwọn àfáà náà ń jò ní àfáwà Yunus Akóredé wọn láwọn àdìsù wọn yẹn rọ̀ wáwù Iblis ọ̀gbọ́ bóyá tọ́lọ́m bá tiẹ̀ lé ní kí n rí ẹnìkan ló sẹ́ndì ẹ̀ sí mi ìgbà táwọn náà ó sọ̀rọ̀ àwọn ní àwọn àdìsù ni àwọn àdìsù tí Ìbílísù gbà wá ni gbogbo wọn ní ọ̀rọ̀ Ànábì ò lè tako ọ̀rọ̀ Ọlọ́run ẹni pé Maulana ya Sheikh àbáwá alágége Ọlọ́run jẹ́ kẹ́mi wọn túbọ̀ gùn fún wa ẹ̀rí pé a padà kí wọn a sì padà yìn wọn nígbà àsìkò bá tó àfọwọ́n Akóredé sọ wípé àwọn àdìsù wọn yẹn rọ̀wáhù Ọlọ́run ti ní kí n rí mo fẹ́ play ẹ̀ ni ká tiẹ̀ gbọ́ látẹnu wọn káwọn pé kí ni bàbá náà ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n fi tako bàbá náà ẹnjìníà torí pé lè yóò ní tibí òun. ẹ̀mú àlàyé wá ń gbé Ọlọ́run bá sọ pé ẹni tí ọ̀rọ̀ bá ti lágbára láti fẹ́ obìnrin kò sì sùúrù ó ní wọn padà rọ̀ wọn lọ́rọ̀ ètò sọ pálí sọ sáà sọ pé ẹ̀yin ọ̀dọ́ ìyàbálẹ́gbà ẹ̀ máa gbà wẹ̀ ṣùgbọ́n àwọn máa ń gbọ́ àwọn ọ̀rọ̀ pé ṣòṣìṣẹ́ dédé ara báyìí pé sàbí kan lọ bá ní wẹ̀rẹ̀ sọ̀sà pé kò sí kàwọn náà àbẹ̀ni ìjọ níyàwó báyìí àbẹ̀ni kọ̀ ọ̀rọ̀ máa ń tẹ̀ka ọ̀rọ̀ wọn níyàwó àbẹ̀ni kọ̀ ọ̀rọ̀ bẹ́yàwó ó tún padà dé ó ní nǹkan ẹ̀ máa fi ń lé sí ni títí ìgbà tó wá fẹ́yàwó mẹ́rin ìgbà yẹn ni wọ́n wá ń jáwó náà wó ní ọ̀rọ̀ wá délé wọn sí ọ̀rẹ́ lè ṣe dédé àwọn tí ẹ bá sọ báyìí.
tọ́ alhamdulillah mo rò báwa náà gbọ́ kókó ọ̀rọ̀ ńbẹ̀ ni wípé wọ́n láwọn àdísù wọ̀nyẹn rọ̀wáhù iblis pé ṣe ìtọ́nù ló gbà wá sílẹ̀ akáyàwó èèyàn àwọn náà wájú yí wa pé ọ̀rọ̀ ànábì àtọ̀rọ̀ ọlọ́run kò lè takora wọn alhamdulillah níta fẹ́ ló ń bẹ̀ nù. ìbéèrè táwa ń béèrè nísìnyí ni wípé ìjẹ́ni tó ti wọná ṣó lè padà wá kú ònú náà kó padà wá dọ́mọ àlìjẹ́nnà. ẹ jẹ́ ká lọ gbọ́ àdísù. àwọn kan ní pé Abi Sa'id al-Khudri àdísù tí mo fẹ́ kà yìí ó wà nù Sahihul Bukhari ó sì wà nù Sahihu Muslim. nínú Sahihul Bukhari tí a bá ka di 6192 yóò bá mbẹ tí a bá ka Sahihu Muslim tó bá ka hadith 184 yóò bá mbẹ àdísù náà wà rí. عن أبي سعيد الخدري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال وأن أبي سعيد الخدري ولما ينسي ولا النبي صويبه إذا دخل أهل الجنة الجنة وأهل النار النار يقول الله وأن نبا تاوى ما الجنة با والجنة تاوى ما ننا با ونت يقول الله الله صويبه من كان في قلبه مثقال حبة من خردل من إيمان فاخرجوه ولو عني بقواني كاني تنتيوم بأورو تنبان بنين وكاري ننو بقو فاخرجوه إلو مجادوا فيخرجون نمو بجادي قدم تحشو وعاد حمما àwọn tá ń sọ yìí iná ó ti jó wọn débi pé wọn ó ti jóná tó já sí pé ẹ̀ẹ̀mẹ̀rin ẹ̀fun náà wọn ó ti dúdú látara bíná ti jó wọn. fayulqawna fi na'ril hayat wọn wàá jù wọn sínú odò kan tí wọn ń pe odò náà ní odò ìṣẹ̀mí. wọn làwọn tá ń sọ yìí fayambutuna kama tambutu lhibbatu min hamili zayl. ìtí ó wàá ṣẹlẹ̀ sí wọn ni pé làwọn náà wàá bẹ̀rẹ̀ sí ni máa gbéra láti máa wù jáde. wọ́n máa gbéra láti máa wù jáde pé hábà ni ìṣẹ̀wọ̀n kẹsìrì háì ni wọ́n wàá máa gbéra bí ìgbà tó já sí pé àwọn àdọ̀tí tó kúrò nínú àgbàrá lára àwọn ẹfun ara wọn ni ìyẹn ni pé yóò yọ sọ́tọ̀ táwọn náà wà tí wọ́n wà ní pé wọ́n wà á dìde. wọ́n lànà níbi wá sọ wípé alam tarau anna tambutu sufaraha multawiyya. àwa mọ̀ bóyá ànábì ń bẹ ni tànàbí fi tọ́lá bọ̀ ànábì rẹ̀ ṣé ẹ̀rí ni pé àwọn táwọn wí tambutu sufaraha multawiyya. so n ta fẹ́ lò ń bẹ̀ tí mi ò fi ní lọ jìnnà jù ní wípé ìyẹn ni pé ara wọn ó dìde padà yóò wá dàbí àwọn ẹrẹ̀ tó kú nínú òjò látara títètè dìde tára wọn ó wù padà. àdísù yìí ń bẹ bẹ́ẹ̀ nínú Sahihul Bukhari tabaka nihayatu fi gharibil hadith àbá tí wọ́n ṣe ṣẹ́rí wà àdísù yìí náà ń bẹ. tabaka ẹ̀rí pé mi ò nídìí àti ṣẹ̀ṣẹ̀ máa sọ péjì tabaka ṣẹ́rí wò Muslim lin-Nawawi àbá ṣẹ́rí wà àdísù yìí ń bẹ. kódà an Jabir bin Abdullah an Rasulillahi sallallahu alayhi wa sallam qal anil jahannamiyyin pé àwọn tí wọ́n wà nípa àwọn tí wọ́n wà nínú Jahannama pé annahum yakhrujuna minan nar pé wọ́n jáde kó nùnà ba'da an yakunu fiha lẹ́yìn tí wọ́n ti wọnú fayakhrujuna ka'annahum idanu samasim. òun náà sọ fáwọn yìí wọ́n jáde mbẹ́ tọ́ba jáde yadkhuluna naran min anaril janna wọ́n wà wọnú odò kan nínú àwọn odò àlìjẹ́nà fayaktasiluna fi wọ́n wà lọ wẹ̀wẹ̀ mbẹ́
tọ́ba wẹ̀ tán fayakhrujuna ka'annahumul kharatis wọ́n wà á jáde bí ìgbà téèyàn mú tákàdá bí tí mọ́ funfun ni funfun yẹn ni pé wọ́n ti mọ́ ṣe pé àdìsù yẹn náà ṣe kí ni àdìsù yẹn ó di méjì àdìsù mi eléyìí tí mo mú wáyé náà ó wà nù Bukhari náà ó sì wà nù sẹ́rí Muslim Jabir ibn Abdullah radiyallahu anhu náà tó mú mi wá nínú ẹgbà wa mi tó jẹ́ ti Imam Bukhari nínú hadith 6190 àwọn ní yakhruju minan nari bish-shafa'a wọ́n máa jáde nínú iná pẹ̀lú sípẹ̀ ka'anna umu sa'arir wọ́n á dàbí sa'arir Jabir wa ni qultu wa ma sa'arir mo wá bèrè gbà èwo ni sa'arir wọ́n ṣàfẹ́ ló mẹ́ ni pé mi ò fẹ́ qala al-Hafiz sọ fún apá as-sa'arir fa qala Ibn al-Arabi hiya kitha'u sigar so mi ò fẹ́ máa ṣẹ̀ṣẹ̀ lọ bẹ̀ yẹn yẹn ni pé al-wasfu bil-bayadi wad-diqqa àdìsù yẹn gan náà mo fẹ́ lò àdìsù kan nù tó wá gbọ́ àdìsù eléyìí an Abi Sa'id al-Khudri an Rasulillah qala ó sọ yìí pé látọ̀dọ̀ Ànábì wọ́n ní fa yaqulu Allahu azza wa jalla wọ́n lọ́lọ́wọ́n ọba tọ́lá rẹ̀ ga jùlọ mẹ́ sọ yìí pé shafa'atil malaika wa shafa'at an-nabiyyun wa shafa'a al-mu'minun wa lam yabqa illa arhamar rahimin wọ́n lọ́lọ́wọ́n mẹ́ sọ pé àwọn màláìka wọ́n ti wọ́n náà ti ṣìgbẹ́ wọn wọ́n ti bá wọn bẹ̀ ṣìgbẹ́ wọn wa shafa'a an-nabiyyun àwọn ànábì Ọlọ́run wọ́n ti ṣìgbẹ́ àwọn tí wọ́n wà nù náà wa shafa'a al-mu'minun kódà àwọn mùmínì gan àwọn olùgbàgbọ́ àwọn náà ti ṣìgbẹ́ walam yabqa illa arhamar rahimin kò wá kú ẹnìkan yàtọ̀ sí Ọlọ́run abadá pé ní arhamar rahimin òun ló láàánú ju gbogbo ẹni tí wọ́n rò pa láàánú lọ. wọ́n ní fayaqbidu qabdatan minan nar lọ́lọ́run bá bu ẹ̀ṣẹ́ kan báyìí nínú náà jahannama fayakhruju minha qawman máa gbá o lam ya'malu khayran qattun wọ́n láwọn èèyàn kan ni wọ́n bá jáde àwọn tá à ń sọ yìí lam ya'malu khayran qattun wọ́n gbé rere kan ṣe nínú ayé àwọn náà lẹ́fẹ̀ẹ́ wọlé wọ́n fẹ́ lọ wà àlùjánnà máa gbọ́ àdìsù tó lálàáfíà wọ́n ní Ọlọ́run abá ní yaqbidu qabdatan minan nar yóò bu ẹ̀ṣẹ́ kan báyìí ní bíbu nínú báyìí fayakhruju minha qawman làwọn èèyàn kan bá jáde mbẹ lam ya'malu khayran qattun àwọn tá à ń sọ yìí wọ́n gbáyé ṣe rere kan rí láyé wa qad aadu humaman kódà wọ́n ti jóná tí wọ́n ti dúdú wọ́n àgbé rere ṣe láyé wọ́n ní fayulikihim fi naharin fi afwahil janna yuqalu lahu naharul hayat wọ́n wà á dà wọ́n sínú odò kan níbi ẹnu àná àwọn àlìjẹ́nà yẹn wọ́n ń pe odò ní naharul hayat odò òṣèmí wọ́n máa gbọ́ fayakhrujuna kama takhrujul hibbatu min hamili zayl wọ́n wà jáde níbẹ̀ gẹ́gẹ́ bí ẹrẹ̀ tí máa jáde lójú àgbàrá tómi bá lọ lọ́tọ̀ tí mò ń sọ lẹ́ẹ̀kan kọ́ọ̀lù wọn lá nàbí wá ní fayakhrujuna kalluhlu wọn wà máa jáde bí àlúùlù bí diamond fi riqabihim al-khawatim rí àwọn stampu kan níbi àwọn èjìká wọn báyìí ya'rifuhum ahlul janna àwọn ọmọ àlìjẹ́nà ó dá wọn mọ̀ pé a'ulahi utaqa'u Allahi alladhina adkhalahum Allahu al-janna bighayri amalin amilu pé àwọn eléyìí tẹ́ ń sọ yìí làwọn tọ́lọ́wọ́n bá dúkú onú náà tó wá fi wọ́n sínú àlìjẹ́nà láì níṣẹ́ rẹ̀ kan tí wọ́n ṣe wala khayrin qaddamu wọn ní rere kan tó ṣe rí láyé thumma yaqul lẹ́yìn náà ni yóò wá máa sọ pé ọlọ́wọ́n máa ní udkhulul janna ó yẹ máa wọnú àlìjẹ́nà lọ. tí kèfèrí bá mú yìí dání pé kí ló ń kírun sí kí wàá ló ń gbà rẹ sí ọlọ́run máa ń ṣàánú àwọn èèyàn tó bá ti wọ́n náà wàá máa àdìsí yẹn ò tí ì tán o àdìsí yẹn wá ń sọ yìí pé fayakuluna ọlọ́run ní ẹ wọnú àlìjẹ́nà láì ṣiṣẹ́ rẹ̀ kán nínú ìgbésí ayé wọn
ọlọ́run wa lọ mú wọn kú ònú náà. falamma ra'aytumuhu fahuwa lakum fama ra'aytumuhu fahuwa lakum ọlọ́run wa máa ní gbogbo ntẹ́ ẹ bá rí inú àlìjánnà ni ẹ̀yin lẹ́ni. fayakuluna làwọn náà wà máa sọ pé rabbana qad a'taytana ma lam tu'ti ahadan min al-alamin. ọlọ́run ò fún wa ní tó fẹ́ nìkan nínú ayé. ọlọ́run ò bùn wá ní tó bùn ẹnìkan nínú ayé. fayakulu lakum indi afdal lọ́lọ́wọ́ tó máa sọ pé kódà ó ìtúkù èyí tó tújù yìí lọ fún yín lọ́dọ̀ mi. hadisul Bukhari wa Muslim ọlọ́run tó jẹ́ oyé wọn ipe kódà èyí tó jù yìí lọ tó ń bẹ lọ́dọ̀ mi. fayakuluna ni wọ́n bá máa sọ fọlọ́ wípé ya rabbana ìrọ̀bá wa o ayu shay'in afdal min hada kí ló tún lọ́lá jù yìí lọ jù yìí tó ṣe fún wa yìí. fayakulu lọ́lọ́wọ́ a máa sọ pé dídọ́ ya ìyọ́nù mi ni. fala askhatu alaykum ba'dahu abada tí n bá ti fún yín mi ò tún ní bínú sí yín mọ́ lẹ́yìn rẹ̀ mọ́. àdìsù yìí ń bẹ nínú Sahih Bukhari ó wà nínú Sahih Muslim. engineer jẹ́ kí n sọ nọ́mbà àbí kó lọ́ọ́ wá tẹ́lẹ̀ mi àdìsù yóò takò. àwọn nǹkan kọ̀ọ̀kan pé irú ẹ̀ kò ṣeé ṣe kábà nínú Sahih Bukhari. kódà ó wà máa rí àwọn àfa wọn tó wà máa ṣe ṣẹ́ríwò àdìsù yẹn. àdìsù yẹn ń bẹ nínú Sahih Bukhari kódà ń bẹ nínú Sahih Muslim. nínú Bukhari hadith 7002 ń bẹ ń bẹ nínú Muslim hadith 182 ń bẹ ń bẹ. lábùsù tá a lò yìí ti ìmáàmù Muslim ni tá a fi gbọ́rọ̀ yìí wáyé. nínú àdìsù mi nínú Bukhari àti Muslim bákan náà ani Abdullahi ibn Mas'ud radiyallahu anhu qala ó ní inni la'alamu akhiru ahli an-nar khurujan minha. wọn lá nàbí sọ pé mo mẹni tí ó kẹ́yìn jáde nínú ọmọ náà wa akhiru ahli al-janna dukhula mo sì mẹni tí ó gbẹ̀yìn wà al-janna. Ànábì wa ní rajulun yakhruju min an-nar qabwan ẹnìkan tí ó jáde yóò jáde láti inú náà ni tó bá wá jáde ní qabwan yakulu lahu àmọ́ ọlọ́run máa sọ fún yín pé fayaqulu Allah ọlọ́run máa ní idha fadkhul janna ó yá máa lọ nú al-janna fayatiya fayatakhayyal ilay anna. nítorí àsìkò àdìsù eléyìí náà wọ́n wá bá àdìsù yẹn débi wípé ọlọ́wọ́ àmọ́ nífa inna laka mithla dunya wa ashrata amthaliha. déédé ilé ayé ní bẹ fún ọnú àlìjẹ́nà ni àti irú ayé lọ́nà mẹ́wàá. wa inna laka mithla wọ́n tọ́lọ́mbà wa sọ bẹ́ẹ̀ fún fayaqulu taskharu minni yóò wá mẹ́ni òun fi mí ṣe yẹ̀yẹ́ ni àwọn tẹ́dà kò mí ni àbọ̀ òun fi mí rẹ́rìn wa ana al-maliku èmi lọ́lọ́lá. falaqad ra'aytu rasulallah ó ní mo rójìṣẹ́ ọlọ́run níjọ́ náà dọ́hìkà tánàbí náà rẹ́rìn hatta badati nawajizuhu tó fi di pé àwọn eyín ọ̀gá ẹ̀ báyìí tó kó ta. wa kana yakuti ń sọ pé dhaka adna ahli janna manzila pé tí ó máa sọ pé ipò tí wọ́n ń sọ ní àlìjánná ni ó dhaka adna èyí tó tún wà ń dẹ̀ǹdẹ́ lẹ́jú nínú ipò àlìjánná nìyẹn o. ó wà nínú àdìsù ìmáàmù Bukhari nínú àdìs 6202 ó wà nínú Muslim àdìs 186. ká lè mọ̀ pé àwọn àdìsù yìí ń bẹ ń bẹ pé yóò àwọn ọmọ ẹ̀ná tó ti wọ náà yóò wá wà àlìjánná láì níṣẹ́ rẹ̀ kan tó ṣe. àdìsù kátúrè tó jẹ́ Sahih Muslim ìyẹn náà tó ń jẹ́ kó yé wa wípé wọ́n láti bọ̀ká ثم يقال يا ابن آدم هل رأيت خيرا قط هل مر بك نعيم قط فيقول لا والله يا ربي ويؤتى بأشد الناس بوسا في الدنيا من أهل الجنة فيسبق سبقة في الجنة فيقول يا ابن آدم هل رأيت بوسا قط هل مر بك شدة قط بوبيلي ìyẹn kọ́ la fẹ́ lò àti gbọ́ àwọn hadith yẹn. ibo làwọn àfáà ti wá rí rúurò lóyìn ọ̀dọ̀ àwọn Yahudi ni wọ́n ti rí. àsìmọ́ àbúlà ọlọ́lá ló ṣe ádámọ̀ níyà lórí ìyàlẹ́ṣà láwùjọ.